Bàbá mi olùkọ́ sọ fún mi kẹ́ sign ìwé yìí. Kò sí ìyọnu. Ó dára. Dúró ná. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ ohun tó ń jẹ́ sign ní èdè Yorùbá? Rárá o. Ó mọ̀, ó dára. Jẹ́ kí n kọ́ ẹ. Tí a bá fẹ́ sọ sign ní Yorùbá, a sọ wípé tọwọ́ bọ̀wé tàbí bọwọ́ lùwé, tí ọwọ́ bọ ìwé tàbí bu ọwọ́ lu ìwé. Tá a bá fẹ́ sọ stamp, a sọ pé òǹtẹ̀, tẹ̀ ẹ́ lóǹtẹ̀, jọ̀ọ́ lóǹtẹ̀ tàbí lù ú lóǹtẹ̀. Ìkẹta ni tẹ ìka, èyí tá a mọ̀ sí thumbprinting. Tẹ ìka yálà ní orí ìwé tàbí ní orí ẹ̀rọ, a sọ pé tẹ ìka. Ẹ ṣé olùkọ́ mi. Ó dára, akẹ́kọ̀ọ́, ó dàbọ̀.